ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ a jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. Àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ́mí ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti ń hùwà tó tọ́ láwùjọ wa bá ti ń hùwà tó tọ́ ò nígbà gbogbo. Ọ̀rọ̀ ìfẹ́ yìí náà sì ni o, ìfẹ́ ó ṣe pàtàkì, ó sì ṣe kókó. Ọ̀rọ̀ ìfẹ́ sí ara wa ìyẹn ṣe kókó. Tá a bá nífẹ̀ẹ́ ara wa nulẹ̀, a nífẹ̀ẹ́ ará àdúgbò. Ó dáa kí n tó lọ síbẹ̀ ń ẹ jẹ́ ń sọ̀rọ̀ lórí àná. A bá nífẹ̀ẹ́ àná wa, ọkọ tó fẹ́yàwó tí ò nífẹ̀ẹ́ àná rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọkọ sì rèé o, ó ti rí tẹ́lẹ̀. Nígbà tí tó ń fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó, ìyẹn ò ní bàbá mọ́, ṣùgbọ́n ìyá tó ní ìyẹn sapá kan jà mọ́, ẹsẹ̀ kan dùn ìyá. Ó ti rí o, torí pé fẹ́ bò lójú nígbà náà lọ́hùn-ún. Ó fẹ́ ọmọ yìí ṣùgbọ́n ní ìsìn kò nífẹ̀ẹ́ ìyá ọmọ mọ́, yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá fẹ́ lọ kíyà yìí, wàá ra nǹkan dání, wàá ra oògùn dání, wàá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Kì í ṣe pé kò sówó lọ́wọ́ rẹ, ìyẹn ní ìsìn o, ṣùgbọ́n ò ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣé fẹ́ leléyìí àbí fẹ́ kò fẹ́? Ó yẹ kó o fẹ́ràn àná rẹ, ìwọ ọkọ, torí pé ìyá yìí tí ò bá bí ọmọ yìí, ọmọ tó dá lójú yìí, ìwọ náà wo nínú ẹ náà ò rẹ́rìn ò àbí ṣùgbọ́n lójú rẹ̀ ò ń lejú. Torí pé òótọ́rọ̀ là ń bọ̀ sọ. Ó yẹ kó o nífẹ̀ẹ́ ìyá rẹ̀, bàbá ti fẹ́ ni àmọ́ fẹ́ òbí ẹni mọ́. Nígbà tó obìnrin tó fẹ́ fẹ́ ọkọ, ó pọ̀ bọ̀wọ̀ fáwọn àna, ó nífẹ̀ẹ́ àwọn àbúrò ọkọ, ó sì nífẹ̀ẹ́ àwọn òbí ọkọ. Ṣùgbọ́n nísinsìnyí kò fẹ́ mi wọ́n rí lára ti bá tó yẹ kó rí bẹ́ẹ̀ ni. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá nífẹ̀ẹ́ ni èèyàn ni láàárọ̀, èèyàn ni lọ́sàn-án, èèyàn sì ní lọ́wọ́ alẹ́. Ọ̀wọ́ ọmọbìnrin ẹ̀sọ́ tó ọ lọ́wọ́ o, tó àbájọ tí wọ́n fi nífẹ̀ẹ́ rẹ̀ lé ọkọ. Àbí ìwọ gan fúnra rẹ̀ ó gbin ìfẹ́, ó sì lè ká ìfẹ́. Tó ń tá a bá ti fẹ́ ọkọ, àwọn fẹ́ òbí rẹ̀ mọ́ ní ló dé. Tó wàá fẹ́ bí àwọn ọkọ rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ wá àní ó ṣe pàtàkì sẹ́ẹ̀ kókó ìfẹ́ ara rẹ̀, ìfẹ́ àná rẹ̀, ìyẹn ṣe pàtàkì. Kókó ní ìwọ obìnrin nífẹ̀ẹ́ àná rẹ̀, ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ìyá ọkọ rẹ̀ ṣe bó rí bó ṣe rí tẹ́lẹ̀ nígbà tó fẹ́ fi ọkọ ní ìsìn bó ṣe rí náà ló sì ṣe wa ó wá ti kórìíra rẹ̀ kó rí bẹ́ẹ̀. Ìyá ọkọ náà ẹ mọ èyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń fẹ́ lọ́nà ẹ mọ̀ dáadáa, tó bá wálé ẹ gbé gẹ̀gẹ̀ ẹ ṣe báyìí ẹ ti jù ú sílẹ̀. Kí lọ́mọ òun sì ṣe torí pé wálé níjọ́sí kò mú nǹkan dání, owó sáfẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ ní ẹ wà nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Ó ṣe yẹ ìfẹ́ leléyìí àbí ìfẹ́ kò fẹ́, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ sì mọ́ wọ́n ọmọkùnrin yìí o, ilé ìyàwó ìjọsí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́. Àwọn òbí ìyàwó yìí tó bá ti dárúkọ rẹ̀ báyìí inú wọn á dọ̀ ṣiṣẹ́. Ní ìsìn gbọ̀n nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n nítorí pé wọ́n wò wípé ó yẹ kó ti ra mọ́tò fáwọn, kò sì láǹfààní tí kò ṣe jù rẹ̀ lọ tí kò kú ṣe kò ṣe kò ṣe. Ẹ fẹ́ jẹ́ kọ́mọ lọ́mọ ó lọ sóko dé tòrútòrú, kò yẹ kó rí bẹ́ẹ̀. Torí ọmọ yín gan nílé rẹ̀ ó sì gbádùn òlù, ó sì yẹ kẹ́ ẹ nífẹ̀ẹ́ rẹ̀ torí pé ó ń tọ́jú ọmọ yín. Ọmọ yín ò bá ti rọ́kọ yóò ti di prayer point. Ẹ ti mọ̀ ṣẹ̀bẹ̀ àdúrà bẹ́ẹ̀ ṣe ń lọ sókè ẹ mọ gun gegele àbí òkè gegele pẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ ẹ mọ bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ọmọ yìí ó ti rí ibi jókòó sí, ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọ yín, ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkọ ọmọ yín, ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọkọ ọmọ yín torí pé àtọmọ ẹni àtọkọ ọmọ ẹni èèyàn máa ń nífẹ̀ẹ́ wọn. Ṣé fẹ́ rèé àbí ẹ̀kú fẹ́? Ẹja fẹ́ràn ara wa, bàbá fẹ́ràn ara wa, ìyẹn nínú ilé wa, ìyẹn á dé àwùjọ. Ọkọ tí ò fẹ́ràn ìyàwó báwo ló ṣe fẹ́ fẹ́ràn àwọn ọmọ aládùúgbò? Kò lè rí bẹ́ẹ̀. Tí wọ́n bá bímọ gan wọn ní fẹ́ràn ọmọ, ìyàwó tí ò fẹ́ràn ọkọ kò lè fẹ́ràn ará àdúgbò. Ìfẹ́ leléyìí
ànífẹ́ fẹ́ tí n bá fẹ́ràn rẹ àní dúró kájọ mọ́ sọ̀rọ̀ tí n bá fẹ́ràn rẹ tí burúkú bá wọ̀lú tá a pin fáráàlú tó kan títí wá nípìn kàn yín nípìn kí ni mo nífẹ̀ẹ́ yín ni ẹja nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ ṣe kókó pàtàkì fúnra ara rẹ̀ òun là kójá ọ̀fẹ́ dádì ẹnífẹ̀ẹ́ mọ́mí ẹnífẹ̀ẹ́ dádì nínú ìfẹ́ èrè ń bẹ́ẹ̀ ẹ̀yin aráàlú ẹja nífẹ̀ẹ́ àwọn aṣáájú wa ẹ̀yin aṣáájú ẹja nífẹ̀ẹ́ àwọn aráàlú nígbà tá a bá nífẹ̀ẹ́ ara wa ìtẹ̀síwájú yóò wà lẹ́yìn ìfẹ́ rèé àbífẹ́kúfẹ́ aṣíwájú tó fẹ́ràn aráàlú tó sì kó wọn sápò kò yẹ kó rí bẹ́ẹ̀ o ìfẹ́kúfẹ́ nù ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ aráàlú ò ní kó aráàlú sápò kó bá ṣe nǹkan sílùú ni àkóyawọ́ tó túmọ̀ sí ìfẹ́ tá a bá nífẹ̀ẹ́ ara wa àpò àkóyawọ́ ọ̀làdìmẹ́jì nífẹ̀ẹ́ ìyàwó rẹ o ìkòkò kún mi ìwọ náà nífẹ̀ẹ́ ìyàwó rẹ torí kó ṣe pàtàkì ó sì ṣe kókó ẹ̀yà nífẹ̀ẹ́ ara wa èmi nífẹ̀ẹ́ yín o èmi náà nífẹ̀ẹ́ wọn náà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sọ nífẹ̀ẹ́ mi báyìí ẹ̀tàn ó ń bẹnu ojú o tó nífẹ̀ẹ́ mi ṣé wọn náà nífẹ̀ẹ́ sí àbùkù nífẹ̀ẹ́ olóyè káfíńsáyà torí pé mo níyàwó lórí láàfin ilé tá a bá nífẹ̀ẹ́ ara wa nulẹ̀ á nífẹ̀ẹ́ àwọn ará àká ìfẹ́ dénúdénú ìfẹ́ làkújá ọ̀fẹ́ ìfẹ́ ṣe pàtàkì ẹja máa nífẹ̀ẹ́ ara wa. ìṣòro ẹnìkan rárá bó ti kára ilé. kí n tó máa lọ Clemento Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni dàrẹ́tọ̀ project yìí. I am Bùkúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. orúkọ tèmi ni Michael obìnrin kan tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíò sí ẹ máa like kẹ̀dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. Dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀ láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride TJ Pride èmi náà ni olóyè Àgídìgbò nínú Àgbàlá Ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí Àgbàlá Ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa subscribe ẹ máa share èmi gangan èmi ni kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share o ẹ máa gbádùn ẹ lọ o. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣèbínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ tó sìn Ọláyí oyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ara wa káfíìmọ̀ kún ìmọ̀.